Yeah, ẹ káàárọ̀ ọmọ káàárọ̀ jire lórí ọ̀rọ̀ tá wà pé à ń gbọ́ pé àwọn kan láwọn fẹ́ ṣe rálì kíní kan lẹ́kọ̀ọ́ ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ fáìn èkó wà anybody lè wọlé wa gbọ́n nǹkan tẹ bá bá wa ní kẹ wá ṣe kíní o ní kẹ wá rán tó bá dẹ̀ ti fààyè gbà yín gómìnà ló láṣẹ Èkó lọ́wọ́ tó bá ní kẹ wá ṣe rálì yìí o tí gómìnà bá ní kẹ wá ẹ wá tó bá dẹ̀ ní kẹ má wà ẹ dúró sí ìlú yín ibi yóò ń ṣe bàràpá o ẹ ti lọ tọ àwọn èèyàn pa tẹ lọ́bì kan tí ẹni tó mọ géèmù nìyẹn tó lóun fẹ́ wá ṣé kò jẹ́ ṣé oblipa ń sùn lẹ́kọ̀ọ́ Èkó yìí ó mọ bí Èkó bí táwọn àgbà owó wà ní táwọn tó lajú àwọn tó ti jí àwọn tó jí tó sùn tó sharp tó wà là ń sọ o ń ṣe bàràpá tẹkọ lọ pa àwọn èèyàn tẹ lọ́bẹ̀ ẹ̀yin tẹ lọ́bẹ̀ tẹ lọ́bì kan tẹ lọ ṣe géè ṣé ìmọ̀ pé ẹ fẹ́ kó mi ó yẹ kẹ́yìn náà fa àwọn èèyàn síbẹ̀ ni gbogbo lọ pa àwọn èèyàn ibi Èkó kì í ṣe Èkìtì o kò ń ṣọ̀ṣù o kò ń ṣe lọ́ọ̀rì o kòkókò lálà ó wà níbí àwa ṣàpù gan bí kókó lè kókó Èkó kó ṣàrí o lọ́bẹ̀rẹ̀ ẹ bá fẹ́ ṣe rálì yẹn wá tí gómìnà bá ti àpúfù yín ẹ wọlé wá ṣe rálì yín nírọ̀wọ́ rọrùn ẹ má ta séyàn kankan àwọn tó wà lẹ́kọ̀ọ́ ìṣẹ̀gbẹ́ yìí ojú nílẹ̀ náà sórí ó fà gan o ọ ń pè bọ́n bí o ọ ń pè bọ́n bí o ṣe Ìbàdàn yín ní kẹgbà igi súnmọ́ gilọ̀ bọ́ ṣe ń yọ àwọn tẹfẹ́ máa lọ forúkọ wọn àtàṣì mọ́ àwọn tó tiẹ̀ rí tiẹ̀ rò tán ó dà pé àwọn ṣéǹjì tó wà lọ́wọ́ ìyá ẹ̀ ọmọ bá kó fárẹ́ balẹ̀ o ìgbẹ́wùyà ètò ló ń gbé bí ó jura wọn lọ́gọ́ ó jura wọn lọ jí mú jìnnà sórí gan tó bá ti gbà yín láyè kó wá ṣe ráyè ẹ̀ tó iṣẹ́ ẹ̀ tó gbà olè náà dẹ̀ ní owó náà lẹ́ ń gbà káàkiri tẹ́lẹ̀ ń jà fún ẹ̀yin lè jà fẹ́yàn Ọlọ́run ló ń jà àrà pàyà kan dẹ̀dẹ̀rẹ̀ káwọn kan wá máa pè mí pé ẹ lọ kọ́rọ̀ yẹn jẹ ẹ lọ apologize for what ọmọ akẹ́kọ̀ọ́ kì í sodo ẹ tún dànù ẹ kú onídò erémadé ni torí ìdí èyí Yorùbá nation ti dúró ó stand gidigba nǹkan mẹ́rin la máa bá lára ẹni tó bá pèrè ẹ̀ léyìn dáadáa torí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ní ń bẹ lára gbogbo àwọn ànábì Ọlọ́run ẹni tó bá wá pèrè ẹ̀ láàfáà tàbí pásọ̀ tá a bá ti rí nǹkan mẹ́rin lára rẹ̀ wàláhì fake àfáà ni wàláhì fake pásọ̀ ni ó ń tẹ̀yìn jẹ́ ni kí náà ní nǹkan mẹ́rin yẹn àkọ́kọ́ ó náà ní àsídìkù òdodo sísọ èèyàn máa sọ òdodo kó jẹ́ olódodo kọ́mọ̀ ti torí tí ó jẹ kọ́mọ̀ ti torí èèyàn torí pé òun wá pò òun wá ojú rere èèyàn eye service torí eye service lọ́pọ̀lọpọ̀ wọ́n á dìde torí èèyàn kan á pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn nílùú gangan á dìde o wọ́n á sọ kankan o torí èèyàn kan àwọn èèyàn mọ̀ craziness àwọn tá a ṣe mọ́gbọ́n àṣàngọ̀ torí èèyàn kan wọ́n sì dìde wọ́n sì ń pẹ́ kiri àwọn ń sáré kiri wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílùú gangan sọ̀rọ̀ wọn dìde àgbọ́rọ̀ lẹ́nu ẹnì kankan nù wọn àwọn apẹ èèyàn kan ṣàkíyèsí pé ìwà tó fẹ́ hù yẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí ọgbọ́dọ̀ tíráyèrè ọgbọ́dọ̀ dánwò pé tó bá bí dáa kọ́ dánwò gbogbo wọn ń sáré kiri wọ́n sì ń sọ páwọn nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá sẹ́ni ó bá nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ṣé máa ń fẹ́ràn ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn you wanted to forgone thousands of people just because of a single person. Forgone alternative. Nínú economics, embassy economics dáadáa. Ẹ fẹ́ pàdánù ọ̀pọ̀lọpọ̀ àìmọye èèyàn torí èèyàn kan tẹ́ ń jẹ látara rẹ̀. Sáyé rèé. Ṣégbèsí ayé rèé. Ẹ wojú ayé lóde ẹ̀yin èèyàn mi. Ẹ wojú ayé lóde. Ṣégbèsí ayé rèé. Èyí tí ń ba orílẹ̀-èdè jẹ́ nìyẹn. Èyí tí ń ba ilẹ̀ Yorùbá jẹ́ nìyẹn. A fẹ́ satisfy èèyàn kan ká sì sacrifice ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí irú rẹ̀ lọ ṣẹlẹ̀ ní tógate ní ensars matter nítorí èèyàn kan torí ambition èèyàn kan wọ́n sì sacrifice ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àìmọye àwọn ọ̀dọ́ wa torí ambition èèyàn kan irú ẹ̀ náà ni tí ń ṣẹlẹ̀ yìí o
Let us call a spade a spade. Let us call a spade a spade. Èmi tí n bá ń ṣe tèèyàn ní gbangba, èmi ò ní fi pamọ́, màá jẹ́ kó mọ̀ pé mo ṣe tiẹ̀. Tí mi máa ń ṣe tèèyàn, màá jẹ́ kó mọ̀ pé mi ṣe tiẹ̀. Kó lè wá ẹni tó máa jẹ́ ẹni tiẹ̀ síwájú. Kí ló dé tẹ́ wá gan tẹ́lẹ̀ ẹ̀yin náà ṣe Yorùbá nation ẹ̀yin fọgbọ́n ṣe ni. Sáyé rèé sọ bẹ́ẹ̀ ṣèlú nìfàkì náà ń pè yẹn. Nìfàkùnù mùsábìsàbí hàn nìyẹn. Olójú méjì náà ń pè yẹn bí ọ̀bẹ tó bá dáa wọ́n á jọyìn ṣùgbọ́n tí ọba ti súnmọ́ tí ọba ti tó bá ti rí pé wọ́n ti rí pé kíní yóò fẹ́ dáa mọ́ wọ́n wá yọsẹ̀ bó ṣe rí nìyẹn o gbogbo ẹni tí ọba ti jáde náà tí àwọn ibi tó wà náà mùsábìsàbí náà ni wọ́n fẹ́ dúró pé ṣé kíní sọ máa rí tó bá ti rí they will come out tó bá tó wá ti rí pé kíní yóò fẹ́ rí mọ́ wọ́n wá máa sọ̀rọ̀ wọ́n wà nínú àwọn tó máa sọ̀rọ̀ against pé àásọ ṣùgbọ́n tó bá dá they will come out pé àwa náà ń ṣe àkàn sọ ni àkàn gbé sójú ni ṣé gbèsè ayé nìyẹn àwa gbọ́n Ọlọ́run fún wa ní wisdom kọjá gbogbo ibi tẹ́ ẹ lérò yẹn Ọlọ́run fún wa ní wisdom kọjá gbogbo ibi tẹ́ ẹ lérò yẹn ẹni tó bá máa jí ọ̀ṣákálá nílà ń bá bàbá wa Gani Adams wí lọ́jọ́ kìíní àná sí inú wa sì dùn pé wọ́n padà jáde sójú gbogbo ayé wọ́n padà sọ̀rọ̀ jáde ìyẹn ni pé ìyẹn dúró tán ọwọ́ akárìbọnú ẹ̀wọ̀n sọ pé àwa náà fara mọ́ o ṣùgbọ́n àkàngbẹ́dọ̀ fẹ́ àfẹ́ káwọn èèyàn mọ̀ ní olójú méjì ní ọ ohun omi tó máa wó sí ni tó bá wó síbi tó dáa wàá sọ pé wọn náà ara wa ní ọ tí ó bá ti wó síbi tó dáa ẹ̀fẹ́ lùsì níbi kankan ẹ̀yin ọ̀fẹ́ pàdánù èmi kì í ṣe gbèsè ayé tèmi báyẹn gbogbo ibi tí nǹkan bá máa já sí mo máa ń rẹ́dì fún ni èmi máa ń rẹ́dì fún gbogbo ibi tí nǹkan bá máa já sí lópin ìgbà tọ́kàn mi bá ti ṣe nǹkan tí Ọlọ́run sì ti fún mi ní ìdáyà kí n ṣe ibi ọba já sí ó wà lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n èmi mọ̀ pé èmi dáwọ́ lè nǹkan kọjá sí ibi aburú wallahi al-Qur'an so àkọ́kọ́ ni àsídìkù a gbọ́dọ̀ bá lára àwọn ẹni Ọlọ́run sáwọn ẹni Ọlọ́run tí ń bẹ láyé nìsín sáwọn sọ òdodo mọ́ ṣe bí ní ọ̀pọ̀lọpọ̀ kárìbọnú mélòó àwọn ẹni Ọlọ́run náà ń sọ òdodo náà ń sọ̀rọ̀ báyìí kàkà bẹ́ẹ̀ wọ́n tó ń sàtakò wọ́n ń pera wọn lẹ́ni Ọlọ́run ìmánì randanrandan tán gbé àkídà abú tán gbé kiri àkídà randanrandan tán gbé kiri tán pera wọn lẹ́ni Ọlọ́run tán ríra wọn gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run ẹ̀yin tí wọ ẹni Ọlọ́run sí lára yín wọ́n ń pa àwọn èèyàn yẹn rí nǹkan kan sọ sí èmi wá sọ̀rọ̀ mo wá sọ ọ̀rọ̀ ẹyọ kan péré ẹ wá jáde àṣẹ tí ẹ rí gbogbo tí ń ṣẹlẹ̀ lórí social media láti ẹjọ́ yìí ìkànnì ìṣẹ́nire ìṣí ẹni ire tó bá jẹ́ pé ń sọ̀rọ̀ lórí social media lórí tí ń ṣẹlẹ̀ láti ẹjọ́ yìí ni ọ̀rọ̀ tí mo sọ yìí tẹ́ ẹ bá jáde sí mi màá ṣàtúnṣe torí màá mọ̀ pé orí òdodo lẹ́yìn náà wà ṣùgbọ́n pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí onírọ́ ní ó fi hàn pa lábòsí ní onírọ́ ní ẹ̀sìsì lórí òdodo bàbá wa Akéwùgbà Gold àwọn ń sọ̀rọ̀ tírú wọn bá sọ̀rọ̀ tán bá pè mí tí wọ́n sọ pé àfà ọ̀rọ̀ wọn máa ní wèètì lọ́dọ̀ mi torí wọ́n ń sọ̀rọ̀ wọ́n sì ń jáde wọ́n ń sọ òdodo ọ̀rọ̀ bó ti ẹ̀jẹ̀ pé kì í ṣe gbogbo ìgbà máa ká ọ̀rọ̀ wọn kún ní bàbá Akéwùgbà Gold pẹ̀lú pé àwọn náà máa ń jáde wọ́n sì máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation rí mo wá sọ̀rọ̀ ẹ̀ wá jáde sọ̀rọ̀ èyí tí gbogbo ayé ẹ ti lọ́wọ́ mà pàlábòsí ní àwọn tán sọ̀rọ̀ yẹn o èmi ò dáàpọ̀ yẹn kankan o àtẹnudí àbá tó máa ń sọ̀rọ̀ against ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tá a bá sọ ẹni ọba ti ń sọ̀rọ̀ láti ẹjọ́ yìí tó bá jáde nítorí mi tó sì sọ̀rọ̀ lórí tí mo sọ pé kò dáa mo ready máa apologize máa sì ka ọ̀rọ̀ ẹ̀kan ṣùgbọ́n tó máa sọ̀rọ̀ gángan máa rí gbé irú èèyàn ogo onígan ló ń gan ṣé tó ń gan gbé dání sọ́dá ṣé máa sọ̀rọ̀ rẹ láti ẹjọ́ yìí lẹ́yìn tó máa advice mi tó máa mú mọ̀ràn wá tàbí tó máa pè mí sákèsì ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ kárí bọnú tẹ́ ẹ jáde sọ̀rọ̀ sẹ́yìn lẹ́wà máa bá mi sọ̀rọ̀ pé kí n má ṣe nǹkan kankan tàbí tí mo ṣe ọ̀dà ẹ̀yin alábòsí gbogbo yìí tínú yín bá mọ́ ni tí wà yín mọ́ ni tẹ́ ẹ di olódodo ni gbogbo ayé ló máa mọ ibi tẹ́ ẹ belong sí kì í ṣe pé ẹ wà dúró lórí pé a máa wò bóyá Yorùbá Nation yẹn bóyá máa rí tó bá rí á darapọ̀ mọ́ tí ó bá ti rí á fà sẹ́yìn ẹ wá dúró láàrin ọ̀nà
ẹ̀ ń retí kówó kọ̀ wá wó mọ́ ẹ ti wá dúró pé tó bá ti fẹ́ jiná ẹ máa darapọ̀. irú yín kọ́ ló máa fún mi nímọ̀ràn, irú yín kọ́ ló máa pè mí sákèésí, irú yín kọ́ ló máa sọ pé tí mò ń ṣe ọ̀dà, torí pé nínú àwọn tí règéèsì kọ́ mọ́ bọ́ sílẹ̀ wà gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí nínú ẹ̀yin tẹ́ wà lórí kí Yorùbá Nation má bọ́ sí ni. sọ̀rọ̀ yín láwọ̀ àkàkùn pọ̀rọ̀ gidi lẹ́ ń sọ. so torí ìdí eléyìí kò sódodo náà ọ̀rọ̀ yín. wọ́n ní àmánà ẹ̀ sí fọkànbalẹ̀ sí lọ́dọ̀